bàbá o ọ̀rọ̀ mi fámójútó bàbá o ọ̀rọ̀ mi fámójútó kò yẹ káwọn òbí mi jìyà tèmi ọmọ tún gbé sọ bẹ́ẹ̀ bàbá o ọ̀rọ̀ mi fámójútó ọ̀rọ̀ mi di urgent divine intervention olúwa tẹsẹ̀ dúró jésù ọmọ dáfídì ṣàánú fún mi bàbá o ọ̀rọ̀ mi fámójútó kò yẹ káwọn òbí mi jìyà tèmi ọmọ tún gbé ìran méjì ò gbúdọ̀ tó ṣe pọ̀ bàbá mi gbìyànjú títí ó lè bá mi gbọ́n yanu olúwa gbọ́n yanu lára mi ìyá mi gbìyànjú títí ó máa lè bá mi gbọ́n yanu ẹ̀mí mi mọ́mọdé wá bá mi gbọ́n yanu àgbààgbà mẹ́ta tó dá ayé àti ọ̀run ipò tí mo wà yìí ò tẹ́ mi lọ́rùn ni mo ṣe wá olúwa mo pe ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn lórí ọ̀rọ̀ ayé mi ipò tí mo wà yìí ò tẹ́ mi lọ́rùn ni mo ṣe bẹ̀bẹ̀ ó ti tá kòkò ẹgbẹ́ mi dìde kíákíá olúwa fà mí dìde lákòókò yìí olúwa fà mí dìde èmi ò lè dókè gùn láàyè ọmọ ọlọ́run fà mí dìde ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá máa jẹ́ jìyà láyé olúwa ìwọ náà sọ bẹ́ẹ̀ olúwa ìyà mà kì í ṣomi ọbẹ̀ bàbá máa jẹ́ jìyà ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá máa jẹ́ jìyà láyé olúwa ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá máa jẹ́ jìyà fáfáfá bàbá fáṣọ ìyà mi yá fáṣọ ìyà ya lára mi àti lára gbogbo ọkàn tó ń gbọ́ mi tó wù mí ní àgbáyé bàbá fáṣọ ọ̀fọ̀ mi yá fáṣọ àìsàn yá lára mi fáṣọ ẹ̀gàn yá lára mi fáṣọ àgàn yá lára mi aṣọ ìtìjú aṣọ ìbànújẹ́ olúwa fàáyà kò fi jóná fáfáfá bàbá fáṣọ ìyà mi yá fáfáfá bàbá fáṣọ ìyà mi yá fáfáfá bàbá fáṣọ ọ̀fọ̀ mi yá bàbá fáṣọ ìyà mi yá gbogbo aṣọ búburú tí ayé fi wọ ẹ̀mí àti ẹ iná ọlọ́run bọ́ lára wa kò ní bá wa wọ 2026 lórúkọ jésù fàdùn sáyé mi olúwa kó má má kóró olúwa ìwọ tó sọdún mára di dídùn sọ ayé mi di dídùn mú ìkorò kúrò ní ayé mi sọ bẹ́ẹ̀ olúwa mú ìkorò gbogbo tó jọ mọ́ ìkorò ní ayé mi olúwa mú kúrò lónìí lórúkọ jésù fàdùn sáyé mi olúwa kó má má kóró òjò tó rọ̀ sí wúro ló rọ̀ sí rèké ìkorò jáde àdùnwọ̀nú ayé mi lọ sọ bẹ́ẹ̀ ìkorò jáde àdùnwọ̀nú ayé mi lọ àdùnwọ̀nú ayé mi lọ gbogbo tó jọmọ́ ìkorò ó dágbére fún ayé mi àti ẹ lónìí láti òní lọ ìgbà tuntun bẹ̀rẹ̀ nínú ayé mi àti ẹ ọlọ́run máa fa ayé mi àti ẹ dábìrà rere bí ọdún yẹn wọ 2026 lọ yìí lójú àwọn ọ̀tá wa ó máa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú wa ó máa da òróró sí wa ní orí ago èmi àti rẹ ó máa kún àkúnwọ́ sílẹ̀ a máa fọhùn níbi gíga ògo wa máa yọ tuntun ògo wa máa láyé já máa sọpá mi ìṣerere àwọn ọmọ wa máa ṣojú ẹ̀mí wa ẹrù tí abiyamọ kì í tú èmi àti òní bá wọn tú ní 2026 táwọn lọ ìṣerere ojú ọjọ́ ló máa jẹ́ tèmi tìrẹ ògo wa máa láyé já sọ pé ògo mi máa láyé já òun mi máa kárí ayé ìṣerere mi abújáde lójú aró ni pé ọlọ́run máa fáyé mi àṣeṣe wọ́ndà lójú gbogbo àwọn táwa wọn ní dáwà mọ́ ògo ọlọ́run máa bò mí ó máa bò ìwọ náà báwọn ẹ̀gbọ́n Joseph ṣe dààmú bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ṣe ayé mi àti gbogbo àwọn ọ̀tá wa wọn ní dáwà mọ́ a máa sọ̀rọ̀ nínú ògo tuntun a máa rìn nínú ògo tuntun a máa ṣohun gbogbo nínú ògo tuntun ògo èmi àti ẹ máa yọ tuntun ó dẹ̀ máa loud kárí ayé lórúkọ Jésù àmín.